ṣé ẹrẹ́ni tí ojú ẹ̀ ò bá là nísìnyí ojú ẹ̀ ò lè là mọ́ tàbí kí n sọ pé ẹni tí ò bá gbọ́n nísìnyí kò lè gbọ́n mọ́ ṣé ẹ rí Dúpẹ́ Onítìrí ó ti late Àjàkáyé ó ti late Ìjìnlẹ̀ Marcus ó ti late Wálé Àlì ó ti late àti gbogbo àwọn irinṣẹ́ Dúpẹ́ Onítìrí ó ti late lákọ̀ọ́kọ́ àwọn oníwèé ìròyìn kan tó ń sọ wípé Yorùbá nation ẹ gbọ́ nínú àwọn fídíò tí àwọn fúnra wọn tó ń ṣe síta pé àwọn òun ṣe Yorùbá nation Democratic Republic of Yorùbá ni wọ́n ẹgbẹ́ wọn ní Òmìnira 2022 tí Dúpẹ́ Onítìrí jẹ́ adarí wọn Yorùbá nation campaigners tí gbogbo ènìyàn mọ̀ sí Yorùbá nation tẹ́ bá ń gbé Yorùbá nation campaigners leading by Professor Banji Akintoye àtolóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ó yàtọ̀ síra wọn omi ẹ̀kọ́ ó yàtọ̀ ṣe gbọ́ mi ẹ má já tanra wa jẹ tí Yorùbá bá fẹ́ tá bá fẹ́ fi àgbà rẹ ọmọdé jẹ wọn á ní omi ẹ̀kọ́ náà ní irọ́ o ìyàtọ̀ ń bẹ o omi ẹ̀kọ́ kì í ṣe omi ẹ̀kọ́ o ẹ̀kọ́ yàtọ̀ sómi o ẹgbẹ́ mùjẹ̀mùjẹ̀ lẹ́gbẹ́ Dúpẹ́ Onítìrí ẹgbẹ́ tó jẹ́ pé lọ́dọọdún ní wá ọ̀nà láti gbẹ̀mí ọmọ Yorùbá lẹ́gbẹ́ Dúpẹ́ Onítìrí ẹgbẹ́ tí ń wá ọ̀nà láti fa ìran Yorùbá padà sẹ́yìn lẹ́gbẹ́ Dúpẹ́ Onítìrí ẹgbẹ́ tí ń fi dúdú pé funfun fọ́mọ Yorùbá ní Dúpẹ́ Onítìrí lẹ́gbẹ́ Dúpẹ́ Onítìrí àwọn gan mọ̀ ṣùgbọ́n wọn ò fẹ́ kẹ́ ẹ mọ̀ wọ́n mọ̀ o tí wọ́n bá sọ fún yín pé wọn ò mọ̀ irọ́ náà ń pa ẹni bàbá Èkìtì challenge wọn mọ̀ pé òkùnkùn ni wọ́n mọ̀ àwọn gan mọ̀ fún ara wọn pẹ́ ní bí tí pọnmọ rẹ balùwẹ̀ ni wọ́n tí wọ́n tí ò bá jẹ́ pé wọ́n mọ̀ pé iṣẹ́ ń tán ṣe ò dáa ilé tí Dúpẹ́ tó ti declare ní Ìbàdàn ṣèbó làwọn ti gbàjọba ní pé ìjọba ti ń bẹ lọ́wọ́ wọn kí ló mú Dúpẹ́ sá kúrò nílé yẹn kí ló mú kí Adélé sá kúrò nílé yẹn ilé agbára Dúpẹ́ wọ́n ti wó Aso Rock Dúpẹ́ wọ́n ti wó Ìbàdàn Dúpẹ́ wá ń sá káàkiri ibi tó sùn lánàá kọ́ ló máa sùn lénìí tó bá jẹ́ pé lóòótọ́ lágbára ti di ọwọ́ wọn tí United Nations wà lẹ́yìn wọn tí Commonwealth wà lẹ́yìn wọn 133 country ní Dúpẹ́ Onítìrí ń pariwo fún yín pé ó wà lẹ́yìn wọn ṣé àwọn yóò tí ì gbọ́ igbe wọn látijọ́ yìí kí ló dé tí Dúpẹ́ Onítìrí ò sọ wípé òun àti Ṣèyí Mákindé Your Excellency Ṣèyí Mákindé pé kóun àti Ṣèyí Mákindé jọ fèsì ara wọn face to face kí ló dé tí Dúpẹ́ sá káàkiri kí ló dé tí ọwọ́ ṣìkú ọmọ ológun Nàìjíríà tó mú ọmọ ológun Dúpẹ́ Onítìrí back to my war ọ̀làlẹ̀ máa gbọ́ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ẹ máa gbọ́ dẹ̀ndẹ̀ ọ̀rọ̀ ẹ máa gbọ́ dẹ̀ndẹ̀ ọ̀rọ̀ lẹ́rùn mi dẹ̀ndẹ̀ ọ̀rọ̀ Délé Abíọ́dún káre mo wo fídíò kan lálẹ́ yìí tí àdàgbà jẹ́rà áfù kan táyé ẹ ti bàjẹ́ tí ò ní jèrè ọmọ èpè kọ́ ìwà ni ìwà tó ní kálukú bá wù ní ọ̀sọ̀ bóyá yóò jèrè ọmọ bóyá alẹ́ ó láyọ̀ tó ní Sunday Igboho sọ pé òun ò ṣe Yorùbá nation mọ́ nínú ọ̀rọ̀ tó sọ ókè ẹ máa lé Sunday Igboho ẹ máa lé títí ẹ máa fi kó sómi ní ẹ lè bá Sunday Igboho did not say that it did not have anything to do with Yorùbá nation kò ní olóhùn ò ní kankan ṣe pẹ̀lú Dúpẹ́ Onítìrí Sunday Igboho lóhùn ò ní kankan ṣe pẹ̀lú àwọn tó jáde ní ọjọ́ Friday àti Saturday tán lọ dá Ìbàdàn rú
torí Yorùbá nation tí Sunday Igboho gbé dání àwọn ò ń dàlúrú Yorùbá nation tí bàbá Akíntóyè gbé dání àti olóyè Sunday Igboho àwọn ò ń gbẹ̀mí èèyàn tí Dúpẹ́ Onítìrí ló ń gbẹ̀mí èèyàn wọn àdẹjọ́ ṣàṣepapọ̀ so bàbá wèrè akídanidání àwa mọ̀ pé ọmọ Gani ni ẹ́ èmi sọ pé èmi ò ní padà lẹ́yìn Gani and I use this opportunity again to call the federal government Gani gbẹ́dọ̀ sọ ẹni tó pa Bọ́lá Ìgè fún wa torí ẹ̀yin àgbààgbà Ìbàdàn ẹ̀yin Ọ̀yọ́mèsì ẹni tí Dúpẹ́ Onítìrí tó gbé dìde gẹ́gẹ́ bí olórí adelé ọmọ ẹ̀yìn Gani ni ọmọ ẹ̀yìn Gani Adams ni kẹ́ ẹ lè mọ̀ wípé Gani ò fìgbà kan dúró síbi ire láti bomi tó dára fún ìran Yorùbá mu kẹ́ ẹ lè mọ̀ pé Gani Adams kò dúró síbi kan láti pé kí ìran Yorùbá ó nísinmi òun ṣe bí pé òun ò mọ kankan ṣùgbọ́n ọmọ ẹ jájọrò dáadáa ó ṣe wá jẹ́ ọmọ ìkan lára àwọn ọmọ OPC Gani ní Europe ní Gani Dúpẹ́ Onítìrí wá gbé dìde gẹ́gẹ́ bí olórí adelé tí ìyẹn náà wá ń dìde tó wá ń tẹ́tì Ṣèyí Mákindé gọ́vnà tó tẹ́tì gọ́vnà ibi tẹ́tì máa mọ̀ pé they are coward àánú àwọn tó kó sí páńpẹ́ wọn ló ń ṣe mí àánú àwọn tó kó sí sínú pàkútẹ́tẹ́ dẹ́lẹ̀ ló ṣe mí wọ́n kọ́kọ́ fún Ṣèyí Mákindé ní 24 hours 24 hours yẹn ti yẹ pé wọ́n tún fún Ṣèyí Mákindé ní another 24 hours 24 hours yẹn ti yẹ tún pé again wọ́n tún fún Ṣèyí Mákindé ní another 24 hours tí yẹn bá tún pé again wọ́n á tún fún another 24 hours ó dẹ̀ mẹ́ta tí ìjọba wọn fún Ṣèyí Mákindé ní 24 hours kí ló dé tí adelé wo jáde síta àwọn ọ̀sìnwé Gani mo pariwo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá èròǹgbà ìpinnu Gani ẹ má jọ ṣèlérí ọmọ Yorùbá ẹ mẹ́yì àwọn ọ̀dọ́ tọ́wọ́ àwọn ọlọ́pàá títẹ̀ tẹ́ bá wo àwọn community yẹn wọ́n ní nígbà táwọn rí ọ̀kadà àwọn ọ̀kadà yẹn tẹ́lẹ̀ àwọn ọ̀kadà yẹn ìbọn tó bá lọ́wọ́ wọn pé ẹ̀rù bà wọ́n ìyá mi ìwà pẹ̀lú ẹwà ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta bọ́dà mi Ṣọlá Owólabí Ògo Èkìtì kò ní bàjẹ́ fún yín jọ Adéwálé Club Yẹmí Ògún ṣetán yes you are welcome adára fún gbogbo yín àgbàrá ìfokòtò eré ayé yín ò ní fòyín rú not know pé ọmọ Gani ló bá wọn rà bọ́ wọlé lára ìwádìí tí àwa ń ṣe nìyẹn ẹni tí wọ́n pè tí Dúpẹ́ Onítìrí mú gẹ́gẹ́ bí olórí adelé òun ló bá wọn kó bọ́ wọlé ṣe rò pé ọwọ́ Gani ò ní sí mbẹ̀ ni Gani Adams fẹ́ pa àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá run Gani Adams fẹ́ fi ipá gbàjọba Gani Adams fẹ́ ṣe níbi tí ò kéré sí wọ́n rò pé wọ́n máa sọ síìdì ni tẹ́ bá sọ síìdì tán wọ́n máa sọ pé àwa máa fọ́tá ẹ̀yin àgbà ẹ̀yin àgbà ẹ̀yin àgbà ẹ̀yin ọ̀dọ́ ẹ bá wa túlẹ̀ yìí ṣe o ẹ má gbà fún wọn no my brother kì í ṣe olórí kò lọ títí lónílé kì í ṣe ilé olórí kò lọ títí nìyẹn ẹ rí fọ́tò ẹni tó wà ń bẹ olórí kò lọ títí sanra díẹ̀ olómi lára ju yẹ lọ so ìjọba lórí àwọn tó fẹ́ fipá gbàjọba ní Ìbàdàn this is not a freedom fighters àwọn eléyìí ò ṣe pé wọ́n fẹ́ gba ìlú pé wọ́n fẹ́ dúró wọ́n fẹ́ gba òmìnira fún ara wọn ìjọba làwọn fẹ́ gbà nínú àwọn tí ó kọwọ́ sẹ́yìn ọjọ́ ìyá mi
Adébọ́lá Àdùnní yóò dára fún yín ó dàbí pé mi àtẹ̀yìn la okay mo get yín lálẹ́ yìí Gani Adams must among of them Gani gbẹ́dọ̀ jẹ́ kan lára wọn Gani Adams ní ọwọ́ ń bẹ gbogbo wọn náà lọ́wọ́ ń bẹ gbogbo wọn náà lọ́wọ́ ń bẹ bí wọ́n ṣe fẹ́ da Ìbàdàn rú gbogbo wọn náà lọ́wọ́ ń bẹ. Gani Adams lọ́wọ́ ń bẹ. I repeat it, Bọ́lájí Káyọ̀dé Ọláwuyì bàbá mi ambassador yóò dára fún yín ní ṣìrìn ẹni bá bínú sí yín Ọlọ́run ó bínú sí. So Ọláwuyì ẹni tí Dúpẹ́ Onítìrí yàn àṣọ lórí adelé ọmọ ẹ̀yìn Gani ní oní coordinator ẹgbẹ́ Gani ní Europe Sweden ló ń gbé Gani tún fi joyè ní 2022 so kò lè mọ̀ pé we have evidence that Gani is among of them. Gani àti Dúpẹ́ Onítìrí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ tó dán OPC rú ni ayé gbogbo yín máa kù dànù ni bẹ́ẹ̀ tí náà ní jẹ́ kí Yorùbá ó nísinmi bẹ́ẹ̀ tí náà ní jẹ́ kí Yorùbá ó nísinmi mo ní bí Dúpẹ́ Onítìrí bàtà fẹ́lẹ̀ fẹ́lẹ̀ ẹ̀ṣà balẹ̀ bó kú ẹ̀wọ̀ sọnù sígbó ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà Dúpẹ́ Onítìrí ò gbẹ́dọ̀ lọ tó bá ti ta fẹ́lẹ̀ fẹ́lẹ̀ ẹ̀ṣà balẹ̀ ẹ̀wọ̀ sọnù bó kú káwọ sínú gbó bó bá jẹ́ kó lẹ ti mú tó bá fẹ́ ẹ tẹ́ ẹni tó kùkùté ẹjù sọ́sà ẹ̀yin ará Oǹdó ẹ̀yin Àkúrẹ́ olóyè mẹ́kọ ẹ fúnra o ilé Àjàkáyé ń bẹ l'Ákúrẹ́ o ìròyìn jẹ́ ó tẹ̀ wá lọ́wọ́ lára ìfimúfilẹ̀ wa wípé ilé Àjàkáyé náà kó ìjà sí l'Oǹdó ẹ fúnra ìfúnra lóògùn àgbà ẹ̀yin ọmọ Àkúrẹ́ olóyè mẹ́kọ ẹ fúnra Àjàkáyé ilé ẹ̀nà kó nǹkan sí ẹ̀yin Àkúrẹ́ ẹ fúnra. Wèrè ìyá kan tó bú mi dáadáa lánàá tó ẹjọ́ mo ti lórúkọ mi o wọ́n ti sọ mí lórúkọ mi Bàbá Òsénì tẹ́ bá ti pè mí ní Bàbá Òsénì màmá sọ pé èmi nìyàn Bàbá Òsénì èmi nìyàn olórí burúkú ọmọ àlè ọmọ ìrankíran Dúpẹ́ Onítìrí ó ti fọ abẹ́ fún wọn ní làákàyè kọ́bọ̀ irú àwa tá a wà ń lé tá a jáde tá a mọbi kankan ló yẹ ká máa lù ní jìbìtì ọ̀rọ̀ ohun tí ò lè ṣẹlẹ̀ ká máa mo ti sọ ìtẹ̀yẹ sí fún yín dáadáa bóódà àwa kan àwa òkúkú kúrò ńlé tó bá ti lọ sẹ́kọ̀ọ́ tó bá ti dé àwa ní omi méjì kan wà lẹ́kọ̀ọ́ wọ́n máa ń dìde dúró báyìí tá a máa ṣe mítì àwọn ènìyàn máa péjọpọ̀ wọ́n máa wò wọ́n tẹ́ ẹgbẹ́ yẹn bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ó fẹ́ lù wá ń jìbìtì nìyẹn ìgbà míì á gbowó lọ́wọ́ wa ìgbà míì á fi gbóúnjẹ lọ́wọ́ wa ẹni tí ò bá ti fún ẹ̀gbọ́n ní tó fẹ́ ò ní gbọ́ ìtàn ìgbà tẹ́mi náà dé kò tí mo wá ń wọ́ omi òkun àtọ̀sàtẹ́jọ́ ṣe mítì papọ̀ tí gbogbo ènìyàn lọ máa pé wò wọ́n ẹgbẹ́ ìjọ wẹ̀lẹ̀ máa mú mi débẹ̀ a ní ṣáà tí ní sùúrù ìjọ tí ń wá ṣe èsìdé tí òkun tí mo dé tí ọ̀sà mi ò rí wọn ọjọ́ kìíní mi ò rí wọn ọjọ́ kejì mi ò rí wọn kẹ́ ṣe mítì mo wá ní ẹ̀gbọ́n ó wá ní tó bá délé tí n bá gbọ́ tó bá tú àṣírí yẹn ẹ̀gbọ́n àṣẹ ẹ̀ ń tàn mí látijọ́ yìí ni ó ní kémi náà lọ máa fi mú wọn lé irú àwa tí ò jáde báyìí ló yẹ kí Dúpẹ́ máa kó sí lórí káwa náà dẹ̀ máa họ́ jẹ bó tẹ̀ jẹ́ pé àwọn kan jáde síta wọ́n ń pariwo pé no ohun tó ọmọbìnrin yìí ṣe kò lè wáyé bẹ́ẹ̀ wọ́n ń gbà bẹ́ẹ̀ wàhálà ló fẹ́ dálẹ̀ sí ilẹ̀ Yorùbá bàbá ẹ̀ ìgbẹ́ búburú ló yà á lẹ̀ wọ́n ìpàtàn bàbá ẹ̀ fún mi ní ìjẹta bàbá is among of those people tó gbógun ti Awólọ́wọ̀ ní Onítìrí bàbá Onítìrí fún ara ẹ̀ ṣùgbọ́n àwọn ìyá yẹn ló sọ pé Dúpẹ́ Onítìrí ìyá wọn ni o òun ló là wọn lójú òun ló jẹ́ kó máa ṣe ìdíjíníọ̀sì
àìkàwé mọ́ dẹ̀mí ìyá o ṣé indigenous Yorùbá àbí kí ló porúkọ òyìnbó ẹ̀yẹ òun ló jẹ́ ká mọ́ o òun ló ní tẹ́bílẹ̀tì lọ́wọ́ ó ti níwèé I know bí Nàìjíríà ṣe ya wèrè tó bí gbogbo wa ṣe mọ̀ pé Nàìjíríà ìṣèlú bí gbogbo wa ṣe mọ̀ pé Nàìjíríà ti dorí kodò nígbà tó dé secretariat táwọn àmì yẹn dé táwọn ọlọ́pàá yẹn dé tó bá na ìwé United Nations wọ pé ẹgbà ẹ máa bá mi love ẹ máa bá mi like bàbá Èkìtì dé ẹ tí ì gbọ́ nǹkan kan yìí tí ì tẹ̀ nǹkan kan tó bí Nàìjíríà ṣe ya wèrè tó dé secretariat yẹ táwọn ọlọ́pàá yẹn bọ́lẹ̀ gàgàgàgàgà táwọn àmì kọ́ tí ẹni tó lè dìwọ́ sọ pé don't do anything funny this is our evidence tí Nàìjíríà àmì bá gbà tó bá rí pé United Nations declare Dúpẹ́ Onítìrí Republic ọwọ́ àwọn yẹn máa gbébọn wálẹ̀ ni kò sí evidence ẹnu ni Dúpẹ́ Onítìrí fi ní tablet 1 tablet 2 tablet 3 ọmọ òfò ọmọ ìrankíran ó dẹ̀ ń kó àwọn ọ̀dọ́ wa ń kó wọn sẹ́nu ikú lánàá nígbà tí mo rí tán pàrédé àwọn ọmọ yẹn mo dẹ̀ ń ké ṣé ìní ni mo rí fídíò yẹn mo dẹ̀ ń ké àwọn ọmọ kéékèèké mo dẹ̀ ń ké omi dẹ̀ ń bọ́ lójú mi ní ìyá kan wá jáde dátíta bàbá Èkìtì Òsénì olóńgbà Èkìtì fún Akíntóyè àti Sunday Igboho bẹ́ẹ̀ ni àwọn bàbá mi àwọn ìyá mi tó ní àwọn ìyá mi ní kí n sọ̀rọ̀ àtàwọn bàbá o tó lèkìtì pé n tí mo sọ yẹ kò ní wun mí bẹ́ẹ̀ ló ṣe rí pé no room for Onítìrí in Èkìtì state àwa rìn káàkiri anybody tó bá jẹ́ ọmọ Èkìtì tá bá rí ká tó hand over ìfọlọ́pàá akọ́kọ́ máa nà bastard ara ẹ̀ kúrò lára ẹ̀ etí ikú yẹ etí ẹ̀ tó di yẹ àáfi blue àti igi sí etí ẹ̀ pé kó gbọ́ ọ̀ràn ṣé àṣà táwọn ọmọ ìsìn máa ké ni pé wọ́n ti gé àṣàkẹ́ létí lọ àáfi igi lé etí àṣàkẹ́ ẹ̀ padà ká tó hand over ìfọlọ́pàá ẹ tẹ́ ẹ̀ kẹ́pẹ́ra yín ní òmìnira 2022 kádì tẹ́tì yín ẹ mọ̀ ẹ yá wèrè Èkìtì òsínbù yẹ ilẹ̀ Yorùbá ò ní gbà yín láàyè mo sọ Èkìtì stand for bàbá Akíntóyè àti Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà ayé yín máa kú dànù ìwọ wá jáde síta wọn claim wọn kíní kankan ó fowó Yorùbá ra mọ́tò ọpẹ́ mọ̀ ní fọlọ́hún ẹ̀rí pé ó dáa ká tètè rí Yorùbá yẹn gbà ká gbà lọ́nà ẹ̀tọ́ lọ́nà tí ẹnikẹ́ni nínú wa ò ní kú adé pé gbogbo wa la máa ní mọ́tò tí Yorùbá bá ti lè sanmi àṣẹ everybody ó fowó Yorùbá nẹ̀jẹ̀ kọ́lé Ọlọ́run ọmọ jẹ́ ń kọ́lé yẹ ngbà kan náà ni mo gba 10 million mo dẹ̀ sì máa gba 10 million torí ẹ fi 20 million lọ mí mo ní ẹ má jẹ́ ń jayé àwọn ọmọ mi mọ́lú mo dẹ̀ máa gba 10 million ẹ̀yin bomb bastard ẹ tẹ́ ẹ wò ká mọ bí tẹ́ wà lẹ́kìtì kẹ́ẹ̀tì ẹ̀ jáde wọ́n bí wọn kú àwa ti tẹ̀ wọ́n mọ́lẹ̀ ẹni ní láti gbà occupy bí mo ṣe rí wọn lábẹ́ bíríìjì ní Fájuyì ibi tí ẹ lúgọ sí rèé mò ń bọ̀ kí n tó kó àwọn ará bíbẹ̀ ìdébẹ̀ wọ́n ti disappear ọmọ àlè ẹni ọmọ Èkìtì tó bá wà lẹ́yìn Onítìrí I repeat it ọmọ àlè ni kì í ṣọmọ Èkìtì torí ìrìn Èkìtì ò sí níbi ìmọ̀dàrú rí ẹni ẹ lè máa ṣe outside orí ìyá tó sọ̀rọ̀ yẹn tó ní ọmọ Èkìtì ní mí ọmọ Èkìtì lè mí o àwọn ìyá mi àwọn bàbá mi ní kí béèrè pé ibo ní Èkìtì títí ẹ tó bá mọ̀ pé ọmọ ọkọ Èkìtì ní ẹ dárúkọ ìlú ẹ a máa wọlé kílẹ̀ tó mọ́ kékeré ni Ṣèyí Mákindé ń ṣe àwọlé tó jẹ́ pé búlọ̀kù ẹyọ kan ò ní síbẹ̀ àwa ò ní gbé katakata lọ́bẹ̀ gíga la máa fi wo lọ́sàn gẹ́gẹ́ ṣebí òrùmọ́jú ni Ṣèyí Mákindé wá wó títí ẹ̀ ọ̀sán gẹ́gẹ́ la máa wo pé àwọn tó fẹ́ bàlú jẹ́rẹ̀ o
lára wọn rèé kí wọn náà kó ṣòwò àṣedànù tó bá bí ẹ dáa tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ Èkìtì ni ẹ dárúkọ ẹ kó dárúkọ ìlú tó bá ti wá. èmi I'm from Ìpótì Èkìtì ó dẹ̀ dá orúkọ mi lánàá Ọláolúwa Ọdẹ́níyì ṣùgbọ́n dárúkọ títí ẹ kó sárúkọ ìlú tó ti wá. Èkìtì làwa wà Adó ni mo wà tán bá bí yín dá ẹ̀yin tẹ̀lé Dúpẹ́ Onítìrí ní tẹ bá wà lẹ́kìtì o torí mo mọ̀ gbà tẹ́ inú platform yìí mo wà ń bẹ̀ gbà tẹ́ tipa ẹ lè mọ̀ pé mo wà ń bẹ̀ ẹ yọjú ta mo lè rìn káàkiri kí sọ pé ọmọ Sunday Igboho lèmi ọmọ Sunday Igboho rèé o ọmọ bàbá Akíntóyè rèé o ẹ̀yin ẹ jáde síta náà kẹwàá ní ẹ̀yin o Dúpẹ́ Onítìrí lẹ́ ń tẹ̀lé lẹ́yìn wọn á ná ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́yìn yín bá pèsè ẹnu yín gbà tẹ́ máa dé police station tẹ́ bá ilé yín méjì lẹ́nu ẹni lọ́kìnní òjò pa bàtà pa jẹmọ́jẹmọ́ etí ẹ̀ ẹ̀yin aláyé bíbàjẹ́ ẹ̀yin ò bunú ẹ̀yin tí inú yín bu tẹ́ ẹ̀rọ òrùn sá ẹ̀yin akídanidání apọ̀dà èèyàn wọ́n ń gbòòrò mọ́dì yẹn yín lọ́wọ́ ọkú ẹlẹ́yọ̀jẹ́ lọ́sọ́dọ̀ àtọlọ́jẹ̀ àwọn táyé wọn ti bàjẹ́ wọ́n wá kóná mọ́ títí yẹn wá ń tẹ̀lé wọn lẹ́yìn wọ́n kọ́ ọmọ títí wọn sábẹ́ l'Amẹ́ríkà wọ́n kọ́ ọmọ títí wọn sábẹ́ ní London ní Canada wọ́n wá ti ẹ̀yìn sẹ́nu kú ráyé yín lóde ṣé ẹ̀ tí ráyé yín lóde gbàrà tí Dúpẹ́ Onítìrí declare tán ilé tó ti declare kò súbẹ̀ mọ́jú gbàrà tí adelé yín tó kàwèrè tó kà tán kò súbẹ̀ mọ́jú kí ló dé tán sákiri kí ló dé tí wọn ò dúró kí ló dé tó tọ́ pé inú kọ́nà bóyá inú igbó kan ní Ìbàdàn náà wà tẹ́tí ń lérí I give you 24 hours mo fún Ṣèyí Mákindé 24 hours kí ló dé tí wọn ò jáde síta kí ló dé tí wọn ò jáde síta tó bá jẹ́ pé lóòótọ́ lẹ ti gbàjọba tó bá jẹ́ pé lóòótọ́ lẹjọ́ ọmọ kọ wòlíì ọmọ bàbá Abíọ́dún yóò dára fún yóò òní tì kí ló dé tẹ ò jáde síta ìjọba orí íńtánẹ́ẹ̀tì ìjọba orí íńtánẹ́ẹ̀tì kí ló dé tẹ ò jáde síta ẹ ti gba Yorùbá o ẹ ti gba Democratic Republic of Yorùbá àbí kí ló dé tẹ ẹ jáde síta asọ̀rọ̀ àkìyìn wọn ti wo lánàá wọn ó dẹ ìpọ̀tọ́ máa wó àwa ì máa ṣe wọn á wó lé Àjàkáyé ìyẹn ti di dandan Àjàkáyé ó lọ nílẹ̀ yìí o láwù wọ́n máa wó lé Àjàkáyé lábẹ́ bó ti wù kó rí àwọn onílẹ̀ Yorùbá máa tú àṣírí ibi tí ilé Àjàkáyé wà wọ́n á wo ẹ̀yin ọmọ Èkìtì tẹ́ ń tẹ̀lé wọn lẹ́yìn náà tẹ́ ẹ mọ̀ pé ẹ pọ̀ ní Ìlàwẹ̀ dáadáa Ìlàwẹ̀ Èkìtì a máa wọlé yín kan a máa wo a pe ọlọ́pàá lọ bẹ̀ pé lára wọn ni ó yẹ ìwọlé yẹn dáadáa ẹ tú bóyá ibẹ̀ náà kó ìjà sí tẹ́bà ti wá tutọ́ tí ìjọba bá lóun ò ní wo àwa máa wo níbikíbi tẹ́ bá sápamọ́ sí ẹ dára ẹrúgi oyin ẹ̀yin Onítìrí Republic àrà ní ọ̀pá yín o ẹ̀ ní kúre òfò lómi ẹ̀fọ́ ṣe òfò lẹ́ máa ṣe dànù òfò ewé ata yìí tata pọ́n jáde síta tó bá jẹ́ pé lóòótọ́ you are from Ekiti here let us see ourselves face to face èmi gbójú síta now I'm from Ìpótì Èkìtì ìwọ náà jáde síta kó ní níbi bẹ́ẹ̀ ló ti jáde lẹ́kìtì o kó àwọn tó lè Èkìtì ti ń wá orúkọ ẹ fi orí fọ́ìsì ẹ̀yẹ la máa fi mú ẹ la máa fi mọ ìlú bí tó ti jáde ó dáràn gbogbo ẹ̀yin ọmọ àlè Èkìtì ẹ ń lọ nílẹ̀ yìí ngbà táwọn bàbá wa sì ń travel káàkiri ngbà yẹn lọ àwọn ọmọ tó gbé wálé ẹ máa lọ the original Yorùbá nation will stand àwa ò fipá gbàjọba orílẹ̀-èdè wa làwa ń ṣiṣẹ́ fún ohun tó rọ̀ mọ́ orílẹ̀-èdè wa ni pé kí ọmọ Yorùbá ọmọ kúkú òjijì kí ọmọ Yorùbá lè ní ìsinmi kí ọmọ Yorùbá lè gèrè ilẹ̀ tá a dá wa sí kí ọmọ Yorùbá lè rí ògolo kí ọmọ Yorùbá lè rí ohun tó dára lẹ̀ múlẹ̀ dé àwọn tó ń bọ̀ lẹ́yìn kì í ṣe ẹni tó fẹ́ fi pájọ́ gbàjọba
tó ń kó ọmọ ọlọ́mọ tó kó ìbọn lé wọn lọ́wọ́ ẹ̀gbọ́n tọmọ yẹn sọ ni wọ́n ní ṣé ìwọ náà wà lára àwọn tó gbébọn dání ó lóun ò mọ ìbọn yàn ó lóun ò gbébọn rí ẹni tí ò mọ ìbọn yàn Dúpẹ́ Onítìrí gbébọn lé lọ́wọ́ ọmọ kékeré ghost leaders Dúpẹ́ Onítìrí ń mú ẹ̀jẹ̀ ọ̀dọ́ ilẹ̀ Yorùbá May last year ẹ ti gbàgbé 3 days tá máa sọ Tinubu as a president of Nigeria ó lè yí ọ̀dọ́ tí Dúpẹ́ Onítìrí lọ sí Amúlùdùn FM ọdọọdún ni Dúpẹ́ Onítìrí fẹ́ máa fi ẹ̀jẹ̀ ọmọ Yorùbá rúbọ ntí àwọn dúró fún nìyẹn the worst part of it ni Dúpẹ́ Onítìrí àwọn tó tẹ̀lé lẹ́yìn wọn ò rírí ghost leader ni àìrí ni Black Lion wọn ò rírí Ìjìnlẹ̀ ìgbà tí Ìjìnlẹ̀ ti ya wèrè sórí íńtánẹ́ẹ̀tì kò lọ lérí tọ́kì tó wà yẹn ẹni tí ò rówó jẹun ló máa rówó tíkẹ́ẹ̀tì kò lọ rí gbogbo eléyìí tẹ̀dẹ̀ ẹni tí Ìjìnlẹ̀ tó ń làágùn lórí imú tó sọ̀rọ̀ ẹ má Ìjìnlẹ̀ kó ló sọ̀rọ̀ o wọ́n ti kó mẹ́mórì orí Ìjìnlẹ̀ lọ Ìjìnlẹ̀ ò ní làákàyè tẹ́ bá ti gbọ́rọ̀ ẹnu Ìjìnlẹ̀ lẹ́tí máa mọ̀ wípé oh my God ọmọ ló dẹ̀ dára báyìí tó jẹ́ pé ó ti di àgbá òfìfo wọ́n ti promise Ìjìnlẹ̀ pé wọ́n máa gbé lọ sí Amẹ́ríkà iṣẹ́ Amẹ́ríkà ni Ìjìnlẹ̀ ń ṣe lọ́wọ́ ó fẹ́ tẹ́ wọn lọ́rùn Àjàkáyé ò sí ńlé o Black Goat ò sí ńlé o Wálé Àlí ò sí ńlé o all their leader ìkúdí ẹni tó fi jẹ adélé yìí kò sí ńlẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ ń gbáyìn tẹ̀lé wọn lẹ́yìn family títí wọn kó wọn pamọ́ ṣe ẹ rójú ayé lóde ọ̀rọ̀ wọn igi dá ẹyẹ fò ní Yorùbá wípé ẹni tó gọ̀ ní máa ń gbègùnú Dúpẹ́ Onítìrí mọ̀ pé ohun tí ó ṣẹlẹ̀ tó ń bá ṣiṣẹ́ ìtàn ẹjẹ́ bíra wa léèrè èmi ò gbọ́ rí o àṣì ọgbọ́n àgbójú a máa sọyàn domugọ̀ odidi president ìlú odidi president ìlú commander in chief the #1 citizen tó fẹ́ bá ará ìlú sọ̀rọ̀ tó bú títí ní recording tí ò lè bá ará ìlú ẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ tó máa bá àwọn ènìyàn ẹ̀ sọ tí ò lè bá wọn sọ live tó jẹ́ pé recording ni ọ̀pọ̀lọpọ̀ yìí ni yóò mọ̀ ẹ lọ gbóhùn Dúpẹ́ Onítìrí dáadáa on the 12 ló ń dárúkọ wọ́n gbé jáde ní on the 30 Saturday ó ti ṣiṣẹ́ ibi ẹni ìrọ̀lẹ́ Friday ló ti rìkọ́ọ̀dù ẹ̀ àtàdélé wọn nígbà tó rìkọ́ọ̀dù ẹ̀ tán kílẹ̀ tó mọ́ ká tó gbé jáde síta ilé tó ń lò wọ́n ti fó wọ́n ti kúrò ńbẹ̀ ìgbà táwọn Nàìjíríà máa débẹ̀ wọ́n wá Dúpẹ́ tì lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ Dúpẹ́ ti lọ kí ló dé tí ò lè bá àwọn ènìyàn sọ̀rọ̀ live òun mọ̀ bó ṣe máa sá pamọ́ ṣùgbọ́n ó rán àwọn ọmọ títí yín ìjà wa ní ìyá máa ń gbé wèrè mùmú ṣùgọ́mù apọ̀dà arìndìn ọmọ tó yóò gbọ́n ẹni kó mọ̀ kú ẹgbọ́ kí ló máa kórú ọmọ bẹ́ẹ̀ tí ò bá jágọ̀ àtàwọn tó wá láti Òkìtìpupa ọlọ́run tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ní dáríjì náà àwọn ọmọ Oòduà òun gbàgbàkúgbà níbo látẹ́gùn búburú ṣé Ìjìnlẹ̀ ló dẹ̀ fẹ́ atẹ́gùn búburú sí yín lórí ẹ̀yin ará Oǹdó ṣé Àjàkáyé ló kó bá yín ló fi atẹ́gùn búburú ló fẹ́ sí yín lórí ènìyàn kan wá ní kẹ́ wá wọ mọ́tò ẹ̀dẹ̀ wọ mọ́tò dé Ìbàdàn wọ́n wá lọ kó yín sábẹ́ inú igi nínú igbó ẹ wá sọ̀rọ̀ pé àwọn ará Ìbàdàn ò jáde o àwọn alẹ́yẹ kó ti jáde wọ́n á máa lẹ́nu lórí pílátífọ̀mù nígbà tí wọ́n ò gọ̀ Ìbàdàn kí ni sóòsù ọ̀ọ́ni ẹran kílẹ̀ jẹ lánàá ẹran síkìnì wọ́n gọ̀ ní ìgbà tó ti rí pé apọ̀dà lẹ́yìn ìbọn lápátí ìbọn ò lápátí ta ló gbà kán kojú ìbọn sóhun
ẹ̀dẹ̀ gbéra láti Òkìtìpupa ẹ wá àwọn akọyin sábẹ́ ege wá ní ẹ̀yin ò ń ṣe Yorùbá agitator ní ti yé ẹ̀yin ẹ̀jẹ̀ Yorùbá agitator ní ti ìkan báyìí bíi rárá ó bá jáde síta they are coward olórí ibú ọdún mi tọwọ́ àwọn agbófinró Nàìjíríà ò mú ẹ irú ẹyẹ direct kan sọ sínú ẹ̀wọ̀n direct tó bá máa tó bí oṣù kan bẹ́ẹ̀ wá dàbí ẹja panlá ni wàá mọ̀ pé ohun tí Dúpẹ́ Onítìrí ń ṣe ikú ló ń lé fún yín àwọn ọmọ tán bàrẹ́ ìdíyẹ àdúrà tí ẹ̀yin abiyamọ máa gbà fún wọn ni pé kán má pa wọ́n torí ẹ̀sùn tó gbélé wọn lọ́wọ́ ẹ̀sùn ìfipágbàjọba ni tí ò dẹ̀ sí òfin kan ní àgbáyé tó back wọn up tó bá jẹ́ ayé ológun ní lórí ìyẹsẹ̀lẹ̀ after 7 days ẹni rẹ̀ lọ ni ẹni 7 days yẹn wọ́n máa fún wọn ní grace ni ẹni rẹ̀ lọ ẹni rẹ̀ tó bá jẹ́ ayé ìjọba ológun iye ò ṣe pé wọ́n fẹ́ gba ìlú pé wọ́n fẹ́ yapa United Nations ti ṣe ètò bí ẹ bá fẹ́ kúrò nínú kọ́ńtì tẹ́ ẹ wà ó ní àwọn àmúyẹ kan tó yẹ kẹ́ ẹ ní ó ní àwọn ọ̀nà tó yẹ kẹ́ ẹ rìn ó ní àwọn ìṣe tó yẹ kẹ́ ẹ ṣe ó ní àwọn tó yẹ kẹ́ ẹ bá sọ̀rọ̀ tí Dúpẹ́ Onítìrí sọ fún yín pé ó ti bá wọn sọ̀rọ̀ ó ti ṣe gbá ó ti ṣe kòkó bàbá àṣàsùn rìsọ́ọ̀tì ẹ̀dà ìwé náà dà tí Dúpẹ́ Onítìrí bá ní tẹ́búlẹ̀tì lọ́wọ́ tó ní androphone lọ́wọ́ èwo ló tún wà ń bẹ̀ bóyá Tecno ni bóyá Vivo lóní ni tó ní lọ́wọ́ ṣé ó yẹ kí Dúpẹ́ ìyá yín ṣé ó yẹ kó máa sá kiri ẹ̀yin Òkìtìpupa ẹ̀jẹ̀ wà dé abẹ́ igi tó kó yín sí ṣé ó yẹ kádélé gan ṣé ó yẹ kó lórí adélé sá ṣé kò yẹ kó lórí adélé ti jáde síta kó wá bá wa sọ̀rọ̀ ó sì àgbúrò màmá ẹ máa gbúrò ẹni ẹlẹ́ni ṣèbẹ́yìn lẹ́gọ̀ àtàwọn wèrè tó ń gbélé ilẹ̀ àtàwọn wèrè tán ń gbalé lọ́wọ́ Ọlọ́run Mákindé ọ̀nà àlà sí rere ó tí lówó ó dẹ̀ tí ṣe nǹkan rẹ̀ o Mákindé ni mò ń gbàdúrà fún o ó dẹ̀ sì máa ṣe nǹkan rẹ̀ Mákindé jẹ́ kán mọ̀ wípé bẹ́nìyàn bá yọ lẹ́ẹ̀dà ohun búburú a máa yọ wọn ṣe bẹ́nìyàn bá yọ lẹ́ẹ̀dà ohun búburú aṣekínni a máa yọ wọn ṣe ẹni bá ti fi ibi ṣolóore ibi ló máa gbẹ̀yìn irú wọn ẹni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run kan sọ bẹ́ẹ̀ ó ní ẹni tó bá fi ibi ṣoore ibi ò ní kúrò nínú ilé ẹ̀ ibi ò ní kúrò nínú ilé Dúpẹ́ Onítìrí kò ní kúrò nínú ilé Àjàkáyé kò ní kúrò nínú Wálé Àlí bẹ́ẹ̀ náà ni Black Goat bẹ́ẹ̀ náà ni Ìjìnlẹ̀ ibi ò ní kúrò nínú ilé yín bàbá rí wípé Yorùbá ni bàbá embrace ẹ̀ mo ti sọmọ́rọ̀ dáadáa nígbà tí bàbá ní ẹjọ́ ìyàwó náà ìyàwó Abíọ́lá Yorùbá ni kájọ pọwọ́ papọ̀ kájọ ṣe kinní yìí mo lè dárúkọ àwọn ìyá mẹ́ta kan àti bàbá ẹyọ kan tó torí ẹ̀ tí wọ́n bá bàbá Akíntóyè sọ̀rọ̀ mọ́ dèní tí wọ́n dẹ̀ ṣe Yorùbá níṣẹ́ mọ́ nígbà tí ọ̀rọ̀ ẹ̀ wá yíwọ́ wọ́n pe bàbá pé bàbá ṣé àsọ fún yín nọ́ọ̀dúnlò pé ó wá láti wá ajáàkì ni bí òun àti Gani Adams ṣe ajáàkì OPC mo ń sọ̀rọ̀ wèrè kan ní bíbá yẹn sọ pé kí n má dárúkọ Gani ẹni tó jáde lẹ́ni ọmọ Gani tó jáde lẹ́ni tó sọ pé Sunday Igboho sọ pé òun ò ṣe Yorùbá nation ṣé àsọ wípé Sunday Igboho ń tan Yorùbá ni bọ̀tí nígbà tí Onítìrí máa yan Adélé ó yan ọmọ Gani gbogbo yín ilẹ̀ Yorùbá máa mú yín afẹ́fẹ́ tó ń fẹ́ nílẹ̀ Yorùbá tẹ́ gbà sọ́ra máa mú yín ṣé ẹ lórí ẹlẹ́dà àwọn ọmọ tó wà ní prison lọ́wọ́ àwọn ọmọ kéékèèké tó ṣe ń bọ̀ láyé wọn tẹ́ fi rọ́ tẹ́ fi pa kádàrá wọn dà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìran wọn ò ṣẹ̀wọ̀n rí ẹ ti jẹ́ ń break record wọ́n ti dẹlẹ́wọ̀n náà ìran wọn ò ṣẹ̀wọ̀n rí wọ́n ti dẹlẹ́wọ̀n náà bóyá wọ́n ì máa dead by hanging ni wọ́n ti mọ̀ wọ́n á tún break another record ẹ wá ní kí ìkúlẹ̀ àbíyamọ oṣù rẹ̀ fún yín ẹ̀yin tẹ́ ń túrọ̀ tàbí èlùbọ́ ohun tó ń ṣe wọ́n nìyí
wọ́n ti gbowó èèyàn kan lára wọn jáde ó ní àwọn ti invest ẹ má jẹ́ n parọ́ fún yín wọ́n ti gbowó lọ́wọ́ àwọn èèyàn gan lẹ́yìn $1 million tó ń wá kiri kò sí state kan ní ilẹ̀ Yorùbá tí wọn ò ti gba ilé lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wọn a sì ń wá tèkìtì àti ìrí ẹ̀yin ọmọ Ògùn iṣẹ́ máa yá o láti ṣe ẹ wálé onítìrírílé ní Ògùn kọ́tọ́kọ́bọ̀ máa pa àwọn ọ̀dọ́ wa ṣé rí ara kan Gaza báṣà àwọn ọmọdé òní ara kan Gaza àwọn Nàìjíríà mi o ara kan Gaza àwọn Nàìjíríà sójà o tó bá gbọ́ omi ìnira 2022 kọ́ má lọ wọlé onílé o gọ́ọ̀nà àwọn gọ́ọ̀nà tó dé ní wọ́n ti wo tọ́kọ́ tó mọ̀ pé kìí ṣe léwo ẹ̀yin fúnra yín ní kẹ́ pọ́ọ̀tì wọn out tọ̀yọ́lá ìrí o ó ikú t'Ògùn ó ikú t'Ọ̀ṣun bẹ́ẹ̀ ni ó kú ti Kogi ẹ̀yin gọ́ọ̀nà Kogi ẹjọ́ ó lè má gbọ́ Yorùbá ẹ bá mi sọ fún Blessing Àgbájé tí gbogbo ènìyàn mọ̀ sí ìyá Kogi ìyàmóye nílùú ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ká mú yín délé a máa mú yín débẹ̀ mo mọ bẹ̀ dáadáa mo mọ lé dáadáa mo mọ lé ẹ̀ ó wà lára wọn ilé ẹ̀ o ilé ẹ̀ ṣé ẹ mọ̀ pé ó ṣe fídíò kan nígbà kan tó ní left right back right ṣéèkù bẹ́ẹ̀ ó yá ṣẹnu kúlúbù ṣojú bọ́ńbọ́ ṣáyà gidigba òní kọ̀mándà wọn Kogi ló wà ilé ẹ̀ náà kó ìjà tí wọ́n tó fẹ́ lò ní Kogi sí ilé ìyá Kogi ohun ìjà tó fẹ́ fi lò láti lé gómìnà ti Kogi ibẹ̀ náà kó sí ibẹ̀ ló wà o ẹwà kan wọn ò gbẹ́dọ̀ lọ wọn ò gbẹ́dọ̀ lọ ẹ̀yin Ọ̀ṣun ẹ dìde ẹ̀yin Oǹdó ẹjẹ́ wálé àjàkáyé kan ló bá tún dọ̀là àtúnyàbò ìlàwẹ̀ a máa fọ́bẹ̀ wẹ́wẹ́ àlàlàlàlàlà ojú Yorùbá ti là ẹ ní bọ́nú eléyìí ẹ ní bọ́ ẹ mọ̀ wípé wọ́n máa jẹ́ kó lórí oko ní kátó gbé ni ẹ mọ̀ wípé iṣẹ́ tọ́lọ́run ọba mi ò bá ràn yàn ènìyàn yìí tójú kòkòrò ó jẹ́ Ọlọ́run ò pé dúpẹ́ Onítìrí àti pariwo ẹni tọ́lọ́run ò mọ̀ tó sọ pé Ọlọ́run pé òun ẹni tọ́wọ́ ẹ̀ kú fún ẹ̀jẹ̀ ẹni tó jẹ́ pé apààyàn ni ẹni tó jẹ́ pé ó ti dá pálásì rú he want to become ó fẹ́ di ìyàwó bílíọ̀nìà lójijì ó ṣe ó dókódókódókódókódókó màmá yẹ kan ní kí n má pè ń wọlé ó dẹ̀ ní kí n má dárúkọ o nínú mọ́tò ẹ̀fí lé tẹ́ bá ń gbọ́ wọ́kànà Dúpẹ́ Onítìrí ló ń jẹ́ bẹ́ẹ̀ Abíọ́lá ẹ̀mà bàbá yẹ ní limousine tó ló ń gba ẹsẹ̀ mọ̀ pé black ni títẹ̀dì ni nínú mọ́tò bàbá máa robo tọ́lẹ̀tì ní ìhàì bedroom ní ìlú à tẹ́ bá ń gbọ́ àdògán ni anybody ló lè kíkí bọ́ Dúpẹ́ Onítìrí ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwọ ó torí pé ó fẹ́ di ìyàwó bílíọ̀nìà àyànmọ́ tí Ọlọ́run ọba mi ò kọ́ mọ́ látòdì ọ̀run ẹ ti rí pé nǹkan rẹ̀ wúwèrè he want to become a president ẹ wo body language yẹ nígbà tó wọlé petition ni tẹ́ bá ti ní petition ẹ ti lọ làwọn wèrè bá gbá tì lẹ́yìn olóní tablet lọ́wọ́ òkè bàbá Akíntóyè tẹ́ ẹ ní kò ní agenda kò ní tablet kò ní function kò ní android kò ní gbogbo ẹ̀ orí àwa ìwọ̀n pé àwa wọ́n fẹ́ fún mi ní 20 million naira lẹ́yìn ìgbà yẹn wọ́n máa rán mi lọ sí Kútọ́nù èyí owó mọ́tò kí n lọ sọ́dọ̀ olóyè Ìgbòho kí lù lọ́nà ọ̀rọ̀ kí gba information bẹ́ẹ̀ kí lọ sọ́dọ̀ bàbá kí gba information bẹ́ẹ̀ information yẹn kí wọ́n máa gbé bá àwọn kán lè máa fi ṣiṣẹ́ àbí ẹ̀ gbọ́ bàbá tán ní kò ní ètò nìyẹn o náà fẹ́ lo èmi kí lọ máa gba information wá information yẹn ní ọmọ bọ̀tá bá wọn gbà tí ọmọ bọ̀tá dèrò ọ̀run yìí o ẹnikẹ́ni tó bá yọ̀ lẹ́ẹ̀dá o òun búburú a máa yọ wọn ṣe o
ẹnikẹ́ni tó bá ń yọ̀lẹ̀ ẹ̀dá ohun búburú a máa yọ wọn ṣe. Nígbà tán mú ọmọ Bọ̀tá pẹ̀lú ọlọ́pàá, I was the one that called olóyè Ìgbòho. Olóyè ní òun ò fẹ́ dá sí. Ó lé ọmọ Bọ̀tá tí ń dọwọ́ rú. Òun ò dẹ̀ fẹ́ kó dàbí pé òun ló rán lọ́bẹ̀. Mo ní olóyè má ṣe bẹ́ẹ̀. Ikú ò ní pa olóyè Chief Sunday Ìgbòho. Gbogbo ẹni bá roku wo olóyè Ìgbòho, ó máa lo gbogbo wọn mọ́ gbà ni. Á lo gbogbo wọn mọ́ gbà ni. Tí ì rí kankan. Gbogbo ẹ̀yin tẹ́ tàbùkù ọmọkùnrin yẹn. Ìṣẹ̀dá ẹ̀ máa jẹ yín yà. Mo lólóyè má sọ bẹ́ẹ̀. Àwọn èèyàn máa sọ káàkiri pé ṣé ẹ mọ̀ pé gbogbo bàtà ṣe rálì yẹn ọmọ Bọ̀tá pamọ́ yín tipẹ́tipẹ́ ni wọ́n ti rí ọmọ Bọ̀tá mọ́ yín. Wọ́n ní ìkan nínú àwọn ọmọ ẹ̀ lọ́lọ́pàá mú tí ò ṣe ẹni tí ń bẹ̀ yìí. Olóyè ní bàbá Èkìtì ọ̀rọ̀ tẹ́sọ yẹ ọ̀rọ̀ yẹ wọ̀ mí lára. Mo ní táyé má máa sọ nìyẹn. Ẹ má ro ìwà ẹ̀ ṣùgbọ́n orí ọ̀fẹ́ láti wá sí Kútọ́nù wá bá yín ní ò gbẹ́dọ̀ ṣẹlẹ̀ mọ́. Wọ́n ní ta ni mo lè pe ta ni mo lè pe mo ní Kasmon ló pè mí. Mo wá ní kí pe Kasmon yẹn kó fún mi kó fún àwọn ní nọ́mbà ọlọ́pàá yẹn. Kasmon sì wà láyé nǹkan ò ní ṣe Kasmon. Kasmon wá pe olóyè ló líìkì olóyè mọ́ ọlọ́pàá yẹn. Tolóyè fi bọ́lọ́pàá yẹn sọ̀rọ̀. Ó léye owó olóyè sẹ́ẹ̀n tó fi gba bẹ́ẹ̀lì ọmọ Bọ̀tá. Bàtà ọmọ Bọ̀tá máa jáde síta. Ọ̀tọ̀ ni tó sọ. Ẹnikẹ́ni tó bá ti fi ibi sí olóore ibi ò ní kúrò nínú ilé ẹ̀ nínú ayé ẹ̀. Iṣẹ́ tó fẹ́ fi àwa yìí ṣe táwa ò gbà. Àwọn bàbá tó sọ fún yín pé wọn ò létò. Ẹ má gbàgbé pé kì í ṣe ọjọ́ táwọn bàbá yẹn bẹ̀rẹ̀ ní Dúpẹ́ Onítìrí jọyìn o. Wọ́n ti ń tò nǹkan wọn lọ. Ìgbà tí bàbá lọ sí UNPO Dúpẹ́ Onítìrí ò tí ì dé o. Táwọn àjọ àgbáyé tó sáyìn Yorùbá Dúpẹ́ Onítìrí was not yet come. Bàbá ò dẹ̀ létò. Wọ́n wá fẹ́ máa lo àwa kankan lọ máa gbọ́ information wa. Ṣùgbọ́n àwa tá a fẹ́ jayé ọmọ wa mọ́lú. Àwa tá a fẹ́ kí ọ̀rọ̀ wa ó dó kó dàbí òwò ṣùkùṣùkù dá wáyé. We reject it. Ẹ wo bí tó bá ọmọ Bọ̀tá dé. So ìwọ ìyá tó wá ń dá yẹn ẹ wá sọ pé Sunday Ìgbòho ló lẹ́kìtì Èkìtì ló ní Sunday Ìgbòho ó yá para ẹ. Sunday Ìgbòho lọ́lọ́run fi ṣe Yorùbá rán òun nìmọ́lẹ̀. Bàbá Akíntóyè ní pílà tọ́lọ́run gbéṣẹ́ yẹlé lọ́wọ́. Ọlọ́run wa ń lo Sunday Ìgbòho gẹ́gẹ́ bí àwọn set of doctors. Nígbà tó pè mí sínú mété wọn ẹni máa ní àmì professor soso àmì doctor soso àmì kíríkà soso nínú gbogbo àwọn tó pè mí yẹn èèyàn 3 péré nínú wọn ló wà ní bíbá yìí the rest outside náà wà pé wọ́n join struggle because of Sunday Ìgbòho. Àwọn tá a rò pé wọn ò lè darapọ̀ mọ́ wa wọ́n darapọ̀ mọ́ wa torí Sunday Ìgbòho. Sunday Ìgbòho lẹ wá ń wọnú sílé ní àdàbíàdà ẹni bá sọ̀rọ̀ Ìgbòho lẹ́yìn o láburú àdàbíàdà tí rí kankan àṣírí yín máa tú àṣírí ẹni bí ìbò àtẹ̀yìn o àtìyá Onítìrí o àtàjàkáyé o àtìjìnlẹ̀ ni o àti Black Lion ni o àtẹ̀yìn tẹ́ gbójú síta o àtẹ̀yìn tẹ́ gbójú síta o àti Gani Adams o atẹ́gùn àlàáfíà ò ní fẹ́ sí yín nílẹ̀ Yorùbá yìí mọ́. Yes mo sọ bẹ́ẹ̀ náà kí ni Sunday Ìgbòho rà nígbà Gani Adams pẹ̀lú àpẹẹlẹ tọmọkùnrin yìí fún tọ́lá nánánánánánánà ààrẹ wa ni ẹ má sọ̀rọ̀ sí nánánánánánánánà mi ò láìkẹ́ mo láìkẹ́ kí ló rà nígbà ẹ̀ kí ni Sunday Ìgbòho rà nígbà ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ni Sunday Ìgbòho rà nígbà Gani not know pé ó ti ní ló ti Dúpẹ́ Onítìrí tí wọ́n ti jọ negotiation pé kíní òmìnira 2022 yìí òmìnira republic tẹ́ ń ṣe yìí o èmi lèmi máa fa candidate Adélélẹ̀ o tó dẹ̀ ti jọ sign agreement yẹn tó jẹ́ pé ọmọ Gani ní Dúpẹ́ Onítìrí wá gbé kalẹ̀
Ojo gàté kò jọ gàté. Egun àtiró wọlé ènìyàn àtiró jáde. Mọ̀ ní tí àlejò bá wọ̀lú tó bá nàka sí sàárè àfẹ́ ti mọ̀ pé lọ́wọ́ ara lẹ́nu. Ojú máa ti gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá. Ojú máa tì yín. Orí òbẹ́ni ó ní kágo 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 akágo síbì kan o kágo 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 akágo síbì kan kàkàgán gbà mo ní kágo 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 akágo síbì kan o kágo 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 akágo síbì kan. Aṣọ Rock Dúpẹ́ Onítìrí Ṣèyí Mákindé ti wó lulẹ̀ kágo 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 akágo síbì kan. Dúpẹ́ Onítìrí dẹni tí ń sákiri ó ti di ẹ̀mẹ̀ tí kìí sunlé àná kágo 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 akágo síbì kan. Ṣèbó ní ìjọ àgbáyé ń bẹ lẹ́yìn àwọn wáyé tí Dúpẹ́ fi ń sákiri kó dúró. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. Olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.